èyí ni ìtàn adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì apá keje. adégòkè adélábù gba ìbàdàn mọ́ àwọn awólọ́wọ̀ àti àdìsá akínlóye lọ́wọ́, bẹ́ẹ̀ ló kó wàhálà bá òyìnbó aláwọ̀ funfun. lóòótọ́ ni adégòkè adélábù ṣe ìwé tí kò ta, ṣùgbọ́n òun nìkan ló mọ̀ pé kò ta, nítorí ibi tí òkìkí ìwé náà dé kò ṣeé fẹnu sọ ni. Adélabú kọ̀wé ní àwọn ọ̀pọ̀ èèyàn ń wí, bó tiẹ̀ jẹ́ pé wọn ò rí ìwé náà sójú. ohun tó yé wọn yéké ni pé àwọn ọlọ́pọlọ pípé, àwọn tí wọ́n ń darí nàìjíríà nìkan ni wọ́n lè kọ irú ìwé Adélabú. nídìí èyí ìwé náà sọ Adélabú di èèyàn pàtàkì bí ò tiẹ̀ rówó níbẹ̀. nígbà tí ilé ìgbìmọ̀ asòfin Western Region yóò sì tún padà jókòó ní ọjọ́ 14 oṣù keje ọdún 1952, ẹgbẹ́ àwọn èèyàn ńláńlá lòun náà jókòó sí. àwọn bíi T.O.S. Benson tó wà nínú àwọn tí wọ́n dá ẹgbẹ́ NCNC sílẹ̀, D.K. Olúmòfin, Haron Adébọ́lá àti Dennis Ọ̀sádébé. àwọn ni wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ níbẹ̀. aṣòfin ọmọ ẹgbẹ́ NCNC ni wọ́n jókòó, wọ́n dojúkọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ládòkè Akíntọ́lá, Tony Enahoro pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ Action Group gbogbo. lọ́jọ́ yìí àwọn Awólọ́wọ̀ gbé òfin tuntun kan wá. òfin náà sì ni pé wọ́n fẹ́ ṣe àtúnṣe òfin tuntun fún ìjọba ìbílẹ̀ Ìbàdàn. wọ́n fẹ́ gba ìjọba ìbílẹ̀ náà kúrò lọ́wọ́ àwọn òyìnbó. wọ́n fẹ́ ṣe àtúnṣe náà kó jẹ́ pé àwọn ni wọn yóò máa yan alága ìjọba ìbílẹ̀ náà fúnra wọn. wọn yóò sì máa dìbò yàn wọ́n sí ipò náà ni. àwọn tó bá ń san owó orí ni wọn yóò sì máa dìbò. àwọn T.O.S. Benson àti Adélabú dìde, wọ́n sì tako òfin náà. wọ́n ní wọn ò ní í gbà. wọ́n ní òfin tí yóò sọ Ìbàdàn di ẹrú ni. ohun tí Adélabú fúnra ẹ̀ kò sì mọ̀ ni pé bí wọ́n bá dá kinní ọ̀hún sílẹ̀, òun ni yóò kọ́kọ́ ṣe alága níbẹ̀. ṣùgbọ́n lọ́jọ́ náà wọ́n takò ni. pẹ̀lú àtakò wọn ṣá o, níwọ̀n ìgbà tí wọn kò ti ní ọmọ ẹgbẹ́ tó ti àwọn Awólọ́wọ̀ nílé ìgbìmọ̀, wọ́n fìbò gbé òfin tuntun náà wọlé dandan ni. wọ́n ní wọn yóò dá ìjọba ìbílẹ̀ Ìbàdàn tuntun sílẹ̀. kíní kan wá ní o, kò sẹ́ni tó wà nílé ìgbìmọ̀ asòfin tí kò mọ Adélabú tí kò sì bẹ̀rù ẹ̀. ìdí ni pé òfin yòówù tó bá ti lè ran mẹ̀kúnnù lọ́wọ́ nìkan lòun máa ń fara mọ́, kódà kó jẹ́ àwọn ẹgbẹ́ Awólọ́wọ̀ ni wọ́n gbé e kalẹ̀. lọ́jọ́ kan tí wọ́n ń sọ̀rọ̀ bí wọn yóò ṣe mú ìdàgbàsókè bá iṣẹ́ ọ̀gbìn, Adélabú dàgbà pé kí oníkálukú aṣòfin lọ gbé ọ̀dọ̀ àgbẹ̀ kan ní abúlé fún oṣù kan gbáko. ìyẹn ni yóò jẹ́ kí àwọn lè sọ̀rọ̀ nípa àgbẹ̀ dáadáa. nígbà tí ìjọba tún sọ pé àwọn fẹ́ ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, Adélabú ní òun faramọ́, ṣùgbọ́n kí wọ́n jọ̀wọ́ kí wọ́n rí i pé ìdajì gbogbo ilé ìwé tí wọ́n bá dá sílẹ̀ àárín àwọn mẹ̀kúnnù tí wọ́n ń gbé lábúlé ìgbèríko ni wọ́n dá wọn sílẹ̀ sí òun. ní gbogbo èèyàn bá pàtẹ́wọ́ fún un, ṣùgbọ́n ó sọ pé kí wọ́n má torí ẹ̀ gba owó orí ńlá lọ́wọ́ àwọn mẹ̀kúnnù. àwọn ọ̀gá iṣẹ́ ìjọba àti àwọn mínísítà ní kí wọ́n dín owó tí wọ́n ń gbà kù. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ nǹkan tí àwọn mínísítà àti àwọn ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ bá ṣe ló máa ń faramọ́, òun àti Awólọ́wọ̀ kì í fi ojú rere wo ara wọn. òun máa ń rò pé Awólọ́wọ̀ ti ní ọgbọ́n àrékérekè jù. Awólọ́wọ̀ náà sì máa ń wo Adélabú bíi ìpátá kan tí kò yẹ kó wà nílé ìgbìmọ̀ asòfin rárá. lọ́jọ́ kan làwọn méjèèjì wojú ara wọn. wọ́n fẹ́ ṣe àyípadà òfin kan ni. wọn ò fẹ́ kí wọ́n dìbò ìjọba ìbílẹ̀ Èkó lásìkò tí wọ́n fẹ́ dì í. wọ́n fẹ́ sún ọjọ́ ẹ̀ síwájú. àwọn ẹgbẹ́ NCNC tako eléyìí nítorí ẹgbẹ́ Action Group ló gbé àbádòfin náà kalẹ̀. níbẹ̀ ni Adélabú ti sọ pé ó ṣeé ṣe kó jẹ́ àwọn èèyàn wọ̀nyí, ìyẹn àwọn Awólọ́wọ̀ ló ń sọ yẹn o, ń fi Èkó wérẹ́ mọ́ ni o, àdúgbò tí àwọn èèyàn kò fẹ́ gbé mọ́ nítorí pé àwọn kan tí wọ́n rò pé àwọn làwọn gbọ́n ju gbogbo àwọn tó kù níbẹ̀ lọ ń lo agbára lé wọn lórí láti fi tipátipá gbé ìfẹ́ inú wọn ṣẹ. ọ̀rọ̀ náà dùn Awólọ́wọ̀ gan-an, ó sì bínú nítorí ó mọ̀ pé òun ni Adélabú ń bá wí. ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí o, iṣẹ́ ò ká Adélabú lára tó. kì í ṣe mínísítà, nítorí bẹ́ẹ̀ kò níṣẹ́ gidi kan lọ́wọ́. ẹ̀ẹ̀kan lóṣù 4 tàbí 5 nílé ìgbìmọ̀ ń jókòó. bí wọ́n bá sì ti túká ó parí nìyẹn. nínú ẹgbẹ́ NCNC tí ìbá ti tún máa rí nǹkan ṣe, gbogbo ipò tó wà ni wọ́n ti gbà.
bẹ́ẹ̀ ni ìjà burúkú kan sì bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn Azikiwe àti ọ̀gá wọn. Ìjà náà sì pín ẹgbẹ́ náà sí méjì ní ilẹ̀ Ìgbò. Gbogbo eléyìí jẹ́ kí ohun gbogbo sú Adélabú. Nígbà tó sì yá, ó yí ojú ẹ̀ kúrò nídìí òṣèlú pátá, ó sì ń ronú láti wá nǹkan míì ṣe. Ibi tó yíjú sí ni láti di akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìbàdàn táwọn òyìnbó gbé kalẹ̀. Orúkọ ẹ̀ sì jáde pẹ̀lú ti DT Akínbíyì pé wọ́n ń du ipò akọ̀wé ìjọba. Ṣùgbọ́n lójijì làwọn òyìnbó yẹ àga mọ́ wọn nídìí. Victor O. Ẹ̀sán ni wọ́n gbé sípò náà. Lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 1953 ni Ẹ̀sán sì bẹ̀rẹ̀ iṣẹ́. Ìrònú dorí àgbàkodò. Adélabú ronú títí kò sì rí ohun tí yóò ṣe. Bẹ́ẹ̀ ni ohun tó ń ṣe yìí kò tó jẹ. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tó lè ṣe láàrin ọ̀sẹ̀ kan ni wọ́n ń sọ pé kó fi oṣù 6 ṣe. Ọ̀rọ̀ náà ń kà á lára gan, ṣùgbọ́n kò mọ ibi tó lè bá yọ. Nígbà náà ni kinní kan ṣẹlẹ̀ lọ́dún 1953. Ìjọba olóṣèlú tuntun tí àwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní 1952 tí Awólọ́wọ̀ sì jẹ́ olórí ìjọba náà ń wá owó tí wọn yóò fi ṣe àwọn ètò tí wọ́n ti polongo ẹ̀ fún aráàlú. Ètò ìlera tí wọ́n sọ pé àwọn yóò ṣe fún wọn àti àwọn nǹkan mèremère míì tí wọ́n ti dánu pé àwọn yóò ṣe bí wọ́n bá dìbò fún àwọn tí àwọn sì gbàjọba. Kò sí èyí tí wọ́n lè ṣe níbẹ̀. Nígbà tí wọ́n sì ronú ohun tí wọn yóò ṣe tí wọn ò tètè rí, wọ́n fi owó kún owó orí. Owó orí tó wà níbi ṣílè 2.5 tẹ́lẹ̀, wọ́n sọ ọ́ di pọ́n kan àti ṣílè 2.5. Wọ́n ní kí gbogbo ìlú múra láti san. Ṣé kó tó di ìgbà náà, láti ọdún 1918 ni wọ́n ti ń gba owó orí, ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn ni kì í san. Àwọn àgbẹ̀ oníkòkó nìkan àti àwọn míì tí wọ́n bá rí jẹ dáadáa ni wọ́n máa ń san. Ṣùgbọ́n ètò owó orí tí àwọn Awólọ́wọ̀ fẹ́ gbà yìí, wọ́n ṣètò láti rí i pé kò sẹ́nì kankan tí yóò yọ ọ́ sílẹ̀ tí kò ní san. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá olówó orí ti wà láti ọdún 1930 nìbàdàn, ó jọ pé àwọn tí àwọn Awólọ́wọ̀ fẹ́ gbé dìde yìí yóò le díẹ̀ ju tàwọn yẹn lọ. Nítorí èyí ní gbogbo àwọn àgbààgbà àti àwọn ọ̀dọ́ Ìbàdàn ṣe kó ara wọn jọ ni wọ́n bá ṣe ìpàdé ńlá. Ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ Ìbàdàn ló ṣètò ìpàdé náà. Ńlẹ́sẹ̀ gbogbo wọn bá pé tí wọ́n sì sọ pé kí ìjọba ṣọ́ra ẹ̀ kó má gbé owó orí pálapàla kan wá bá àwọn. Ọjọ́ kìíní oṣù kejì ọdún 1953 ni wọ́n ṣèpàdé náà ní Màpó. Àwọn èèyàn ńláńlá sì wà níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹgbẹ́ ìlú Ìbàdàn lóríṣiríṣi. Wọn ò pe Adélabú sí o, òun náà ò sì lọ. Ṣùgbọ́n Adélabú rí ohun tí gbogbo àwọn tó lọ ṣèpàdé lọ́jọ́ náà kò rí. Ó sì mọ ohun tí àwọn tó lọ ìpàdé yìí kò mọ. Níbẹ̀ náà ni ọ̀nà sì ti ṣí fún. Adélabú rí i pé àyà ìjọba já nítorí ìpàdé tí àwọn èèyàn náà ṣe ní Màpó yìí. Ó sì wá yé yékéyéké pé ìyẹn ni pé ó ṣeé ṣe láti bá ìjọba jà láti ìta àti láti gba gbogbo ohun tí èèyàn bá ń fẹ́ lọ́wọ́ ìjọba láì jẹ́ pé tòun gba iṣẹ́ ìjọba. Bí ọ̀rọ̀ náà ti balẹ̀ lọ́kàn Adélabú, ẹ̀rín ló bú sí i. Ó sì kọrin pé orí ohun tó ń wá, adìyẹ fẹsẹ̀ tanlẹ̀ ó kan ohun tó ń wá jàre. Adélabú mọ̀ pé ẹgbẹ́ tí wọ́n kó jọ yìí kò ní í ṣe kinní kan, wọn yóò kú gbẹ̀yìn ni. Nítorí ẹ̀ ló sì ṣe pinnu pé òun ò ní yà sọ́dọ̀ tiwọn rárá. Ṣùgbọ́n lọ́jọ́ 6 oṣù kẹrin ọdún 1953, Adélabú pé gbogbo àwọn olórúkọ ńláńlá tó lọ sí ìpàdé ti Màpó lóṣù kejì. Ó sì dá ẹgbẹ́ ńlá tuntun míì sílẹ̀. Ó pè é ní Ìbàdàn Taxpayers Association. Ṣùgbọ́n ẹgbẹ́ má bọ̀lá jẹ́ làwọn èèyàn ń pè é. Ẹgbẹ́ tí Adélabú fi gba Ìbàdàn lọ́wọ́ gbogbo àwọn olóṣèlú tó kù nìyẹn. Báwo ni eléyìí ṣe rí bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí wọ́n ti dá sílẹ̀ nìbàdàn lásìkò tí wọ́n ń fa oríṣiríṣi wàhálà pẹ̀lú àwọn àjòjì ọmọ onílẹ̀ títí dórí àwọn ẹgbẹ́ tí wọ́n fi dìbò fún wọn tí wọ́n wọlé ní Adélabú mọ̀ nípa wọn dáadáa. Ó sì ti mọ ohun tó máa ń ṣẹlẹ̀ níbẹ̀. Nítorí bẹ́ẹ̀, nígbà tó rí ohun tí àwọn tó kù kò rí nígbà tí ọ̀rọ̀ owó orí tuntun yìí ṣẹlẹ̀, ó pinnu láti fi ọ̀rọ̀ náà kó gbogbo àwọn alágbára Ìbàdàn mọ́ ọ̀dọ̀ ara ẹ̀. Akùnrin náà ti ṣe ohun tí ẹnìkan kò ṣe. Ó ti ṣe òfin ẹgbẹ́ ẹ̀ sílẹ̀. Ó sì ti mọ gbogbo ohun tó fẹ́ ṣe. Nínú òfin yìí, ó ti fi ara ẹ̀ ṣe ààrẹ, ìyẹn pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ náà. Ó sì fi ipò míì sílẹ̀ fún àwọn aláṣẹ ẹgbẹ́ gbogbo. Ṣùgbọ́n òun ni yóò yan àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ yìí. Òun náà ló sì lè lé wọn dànù bí kò bá fẹ́ wọn mọ́.
àti tí wọ́n bá ṣe àṣemáṣe kankan. Abẹ́rẹ́ náà ni ètò ìnáwó wà. Kò sì sẹ́nìkan tí agbára ẹ̀ súnmọ́ tiẹ̀ rárá nínú ìwé òfin ẹgbẹ́ wọn. Nígbà tí yóò pè pàdé láti dá ẹgbẹ́ Ìbàdàn Taxpayers Association tí wọ́n ń pè ní ẹgbẹ́ mábọlájẹ́ yìí sílẹ̀, ọkùnrin náà pe àwọn èèyàn ńláńlá tí wọ́n ti wà nínú ẹgbẹ́ míì jọ. Kódà ó pe àwọn olórí wọn nítorí ó ní ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ Ìbàdàn lòún fẹ́ sọ. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ tí wọ́n ti wà tẹ́lẹ̀ ni wọ́n wà nínú ẹgbẹ́ tí òun sì di olórí gbogbo wọn. Ọgbọ́n wo ló tún jù bẹ́ẹ̀ lọ? Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti wà nínú ẹgbẹ́ náà ni àwọn aráàlú pọ̀ àti àwọn akọ̀wé kéékèèké. Àwọn wọ̀nyí kò sì rí ẹlòmíràn bí aṣáájú wọn ju Adélabú lọ. Lọ́jọ́ ìpàdé náà, nínú àwọn tí wọ́n wà níbẹ̀ ni àáfàá Abdullahi Ẹlẹ́ṣinmẹ́ta, Yẹ́sùfù Mọ́gbọ́njúbọ́lá tí ṣe alága ẹgbẹ́ Máyégún, Bello kò ní pẹ́, Ọbádára Àtàndá, El Adé Bello, Ibrahim Aláwọ, olórí ẹgbẹ́ àwọn aláṣọ, àti Samuel Ìlànà, akọ̀wé iléeṣẹ́ ìjọba, ẹni tó wá padà di Olúbàdàn láìpẹ́ jọjọ. Níbi ìpàdé tí ẹgbẹ́ náà kọ́kọ́ ṣe, kò sí àwọn olóyè ìlú Ìbàdàn àti àwọn mọ́gàjí níbẹ̀. Bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ló lágbára jù láàrin àwọn mẹ̀kúnnù. Ṣùgbọ́n níbi ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ 22 oṣù kẹrin náà, wọ́n kọ̀ gbé sí àwọn mọ́gàjí àti Olúbàdàn pé kí wọ́n yan àwọn aṣojú wá sípàdé wọn. Nígbà tí wọ́n sì ṣe ìpàdé tí ọjọ́ 22 oṣù kẹrin, àwọn mọ́gàjí 4 ni wọ́n wà níbẹ̀. Wọ́n ní àwọn wá aṣojú àwọn mọ́gàjí Ìbàdàn gbogbo. Ìyẹn ni pé ẹgbẹ́ Adélabú ti di ẹgbẹ́ mẹ̀kúnnù pátápátá. Lọ́jọ́ náà ni wọ́n fọwọ́ sí yíyan àwọn olóyè ẹgbẹ́ mábọlájẹ́. Adégòkè Adélabú ni ààrẹ pẹ̀lú àwọn igbákejì ààrẹ 3, Àtàndá Ọbádára, Yẹ́sùfù Mọ́gbọ́njúbọ́lá àti Pópóọlá Ìyàndáni. Ẹ̀sọ́ Láńrewájú ni akọ̀wé ẹgbẹ́, Bello kò ní pẹ́ ni akápò, Abdullahi Ẹlẹ́ṣinmẹ́ta ni akọ̀wé ìpolongo, nígbà tí Sàlámì Tọ́lọ́run ní òṣè sì jẹ́ akọ̀wé ìkéde. Àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ni Mustapha Àkànní àti Tìámíyù Ẹniafẹ́. Àwọn mọ́gàjí 4 tó sì wà níbẹ̀ ni Àríjẹmọ́gbà, Olówù, Olùwá àti Oríare. Bó bá ń pẹ́ kì í yá mọ́ lójú ẹsẹ̀ ni Adélabú ti jẹ́wọ́ irú èèyàn tí òun jẹ́ o. Láàárín ọjọ́ 17 oṣù kẹrin ọdún 1953 sí ọjọ́ 4 oṣù karùn-ún, Adélabú jẹ́ kí wọ́n há ìwé pélébé kan yí gbogbo Ìbàdàn ká. Ìwé náà sì dá nǹkan sílẹ̀. Ìwé náà ló sì sọ ẹgbẹ́ wọn di nǹkan ńlá ní gbogbo ìlú Ìbàdàn yíkáyíká. Kí wọ́n tó gbé ìwé náà jáde ní ọjọ́ yìí, ẹgbẹ́ wọn ti ṣèpàdé. Níbẹ̀ ni wọ́n sì ti kéde ilé ẹgbẹ́ wọn. Wọ́n ní agboolé Akéré ní ọ́fíìsì àwọn ní Màpó. Níbẹ̀ ni àwọn sì ti gbé ìwé náà jáde. Ohun tó wà nínú ìwé yìí le díẹ̀. Ìyẹn náà ni pé àwọn alágbára kan ti gbìmọ̀ pọ̀ láti gba òmìnira kúrò lọ́wọ́ Ìbàdàn. Wọ́n sì ti múra láti sọ gbogbo ọmọ Ìbàdàn di ẹrú. Wọ́n tò àwọn ohun tí wọ́n pè ní òdodo ọ̀rọ̀ náà jọ lẹ́sẹẹsẹ. Ohun 8 ni wọ́n sọ pé àwọn ìjọba yìí ti ṣe láti sọ Ìbàdàn di ìlú yẹpẹrẹ. Wọ́n ní wọ́n gba Ògbómọ̀ṣọ́ àti Òkè Ògùn kúrò lọ́wọ́ Ìbàdàn. Wọ́n sọ Olúbàdàn àti àwọn ìjòyè di ọmọọṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀. Wọ́n ní kí àwọn mọ́gàjí má gba owó orí mọ́. Wọ́n fẹ́ gba oúnjẹ lẹ́nu àwọn àgbẹ̀ nítorí wọ́n ń gé igi kòkó wọn. Wọ́n tún fẹ́ fìyà jẹ àwọn bàbá onílé nítorí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí gba owó ilé lọ́wọ́ wọn. Wọ́n ní wọ́n ti pa ètò oyè jíjẹ àwọn ọmọ Ìbàdàn rẹ́ pátápátá. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ya àwọn abúlé Ìbàdàn kúrò lára Ìbàdàn nígbà tó ṣe pé àwọn Ìbàdàn ni wọ́n ní abúlé wọn. Ohun 8 tí wọ́n sọ pé àwọn èèyàn náà fi fẹ́ bà ti àwọn ọmọ Ìbàdàn jẹ́ nìyí. Àwọn Adélabú wá kọ sínú ìwé wọn pé bó bá jẹ́ ọmọ Ìbàdàn tòótọ́ ni ọ́, bí o bá sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìlú yín, bí o bá jẹ́ ẹni tó ń sanwó orí àti olùdìbò, bí o bá fẹ́ dáwọ́ ohun tí kò dára tó ń ṣẹlẹ̀ yìí dúró, tí o kò sì fẹ́ kí aburú ńlá ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la, gbogbo yín ẹ dúró ti Olúbàdàn, ẹ dúró ti àwọn ìjòyè ìlú àti àwọn mọ́gàjí gbogbo. Bílẹ̀ ṣe ń mọ́ bẹ́ẹ̀ ni ìwé Adélabú ń ràn bí òṣùpá. Ní wàhálà bá dé bá gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba. Lásìkò náà ni Olúbàdàn tó ṣẹ̀ṣẹ̀ jẹ, ìyẹn Olúbàdàn Ìgbíntádé, dúró sẹ́yìn Adégòkè Adélabú gbágbáágbá. Nítorí òun náà ti rò pé ọ̀rọ̀ ìjà òun àti àwọn ìjòyè òun àti gbogbo ọmọ Ìbàdàn ni ẹgbẹ́ náà wá gbé. Ó sì ti rí i pé ẹgbẹ́ tó lè gba òun lọ́wọ́ àwọn ìjọba oníjàngbọ̀n yìí ni. Nígbà tí ẹgbẹ́ yìí jáde,
Olúbàdàn Ìgbìntádé ṣẹ̀ṣẹ̀ jẹ ni nítorí ọjọ́ 11 oṣù keje ọdún 1952 ni wọ́n fi jọba. Oyè náà kò sì tí ì kàn nítorí òsì Olúbàdàn ní tẹ́lẹ̀, ṣùgbọ́n ara ọ̀tún tí ìbájoyè náà kò yá rárá, nítorí ẹ̀ ni wọ́n ṣe fi òun jọba. Nínú oṣù kẹta ọdún 1953 Olúbàdàn Ìgbìntádé yí padà kúrò nínú ẹ̀sìn ìbílẹ̀, ó sì yí padà di mùsùlùmí, ẹ̀sìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìbàdàn ń sìn nígbà náà. Èyí sì mú kó jẹ́ pé gbogbo ìlú fẹ́ràn ẹ̀. Bó bá sì ti ń tẹ̀lé ẹnìkan, gbogbo ìlú ni yóò bá tẹ̀lé. Báyìí ni Olúbàdàn Ìgbìntádé di igi lẹ́yìn ọgbà fún ẹgbẹ́ Mábọ̀lájẹ́. Nígbà tó sì di ọjọ́ kẹta oṣù karùn-ún, Adégòkè Adélabú pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀, àwọn àgbààgbà ìjòyè Ìbàdàn, àwọn mọ́gàjí pẹ̀lú àwọn baálẹ̀ abúlé gbogbo ṣe ìpàdé papọ̀ ní agboolé Akéré nìbàdàn. Kò sí ẹgbẹ́ kan tó rí irú ẹ̀ ṣe rí nínú ìtàn Ìbàdàn pé kí Olúbàdàn pàṣẹ fún àwọn ìjòyè àti mọ́gàjí ẹ̀ pẹ̀lú àwọn baálẹ̀ abúlé gbogbo láti lọ síbi ìpàdé ẹgbẹ́ kan. Ṣùgbọ́n níbi ìpàdé eléyìí, Adélabú wọ́ gbogbo wọn débẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìjọba ìbílẹ̀ tuntun tí ìjọba Western Region ṣẹ̀ṣẹ̀ gbé dìde ni wọ́n torí ẹ̀ pè pàdé o. Nígbà tí wọ́n sì parí ìpàdé náà, ìwé tí wọ́n kọ ni pé gbogbo Ìbàdàn pátá nílé lóko àti lẹ́yìn odi fọwọ́ sí i pé kí wọ́n ṣètò ìjọba ìbílẹ̀ náà bí wọ́n ṣe fẹ́ ṣe é. Ṣùgbọ́n kí wọ́n rí i pé kinní kan báyìí kò kọlu Olúbàdàn, agbára ẹ̀ kò dínkù, bẹ́ẹ̀ ni ipò ọlá tó wà kò yingin. Nígbà náà ni àwọn ìgbìmọ̀ apàṣẹ ti ìjọba Ìbàdàn tó wà nígbà náà sáré pe ìpàdé. Kánsílọ̀ kan tí wọ́n sì ń pè ní S.A. Akínfẹ́ńwá sì gbé ìwé tí ẹgbẹ́ Adélabú ń há káàkiri jáde. Ó ní òun ti kìlọ̀ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà tẹ́lẹ̀ nípa Adélabú. Òun ti kìlọ̀ fún wọn nípa Adélabú àti ẹgbẹ́, ṣùgbọ́n wọn ò dá òun lóhùn. Ó ní ó ti dójú ẹ̀ báyìí o. Ọjọ́ kẹrin làwọn ṣe ìpàdé yìí nínú oṣù karùn-ún ni wọ́n bá pàṣẹ pé mọ́gàjí kankan, ọba kankan àti àwọn ìjòyè kò gbọ́dọ̀ lọ sípàdé ẹgbẹ́ Mábọ̀lájẹ́ mọ́. Wọ́n ní ẹni tó bá lọ síbẹ̀ nínú wọn, àwọn yóò fìyà jẹ. Ohun tí àwọn kò mọ̀ ni pé ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ yẹn, nítorí lọ́jọ́ kejì tí wọ́n pàṣẹ ní ìwé àwọn ẹgbẹ́ Mábọ̀lájẹ́ dé ọ̀dọ̀ Òyìnbó tí wọ́n ń pè ní Hálì, ìyẹn Òyìnbó tó ń ṣàkóso ìjọba ìbílẹ̀ Ìbàdàn nígbà náà. Nígbà tó sì yẹ ìwé náà wò, àwọn ìjòyè ńlá mẹ́rin, Aṣípa Olúbàdàn Olúgbòde, Aṣípa Balógun Akínyọ, Sẹ́ríkì àti Ìyálóde Ìbàdàn Abímbọ́lá pẹ̀lú àwọn ìjòyè wẹ́wẹ̀wẹ́ 28 àti àwọn mọ́gàjí ni wọ́n fọwọ́ sí ìwé náà. Jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọlé Òyìnbó lọ́wọ́ nítorí ó náà mọ̀ pé gbogbo Ìbàdàn ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn. Òyìnbó wòkè ó wọlẹ̀, kò mọ ohun tó lè wí, kò mọ ohun tó lè sáré ṣe. Ọ̀rọ̀ kan náà tó sì jáde lẹ́nu ẹ̀ ni pé this Adélabú is a troublemaker. Oníjọ̀gbọ̀n kan ni Adélabú yìí ṣe. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Adégòkè Adélabú pẹnkẹlẹ mẹ́sì. Ọláyíwọlá Alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ òní o.